ṣe wá ní ó ti dòde o àgbọ̀nláyé mo ṣe wá ní o ti dé ó ti dòde o àgbọ̀nláyé ó ti dòde mo ṣe wá ní o ti dé. 107.5 FM ó ti ń wáyé gbogbo nígbà sí láti wá òun ẹ̀dínlẹ̀ ìṣẹ̀lẹ̀ lágbo méjì ọ̀dọ̀ sí mẹ́ta ọ̀sán gbogbo ọjọ́ ẹgbẹ́ ẹ̀ máa tẹ́tí sí èmi pé kí wọ́n gbé kápẹ́ sọ̀rọ̀ ìmọ̀ bí oníṣòro àwa ìgbàgbọ́ lẹ́nu lọ́wọ́ ti dọ̀dẹ̀ àbọ̀láyé ọ̀láyé tí wọ́n ṣe wá ní ọ̀rọ̀ ti ṣe rẹ̀ lọ́ ti dọ̀dẹ̀ àbọ̀láyé títí dé wọ́n ṣe wá ní ọ̀rọ̀ ti dé àbọ̀láyé ilé ayé yìí kò ṣe dájú àbọ̀láyé láfọwọ́sowọ́ òyìnbó àbọ̀láyé ilé ayé yìí kò ṣe dájú. àgànláyé ilé ayé ò ṣe é dálò bẹ́ẹ̀ ni kò ṣe é dágbé. ọlọ́run dá wa nítorí ara wa ní ìbà ọlọ́run ìbà ènìyàn ìbà ọlọ́run ìbà ọba àtìrẹ̀rẹ̀ kárí ayé ọ̀gbàgbà tí ń gba láìlẹ́nìkan ọba mi ẹrù jẹ̀jẹ̀ ẹni tá à ń pè nílé tó ń dá wa lóhùn lóko tó tó rẹ o ọlọ́run ìwọ ni mo fi ìbà fún torí wípé ìwọ ló ní ká máa bẹ bá sì tún wò ìwọ ló ní ká má bẹ mọ́ jọ̀ọ́ wá jẹ́ kí èmi àjùmọ̀bí ọmọ oníṣòro jẹ́ kí n ṣe máa bẹ̀ pẹ́pẹ́pẹ́ kí n bá wọn gbórí ilẹ̀ kí n là kí n ṣoríire kí n rọwọ́ mọ́ àti gbogbo olólùfẹ́ ètò àgànláyé pátápátá mo ní àtẹ̀yìn olólùfẹ́ Radio Lagos 107.5 FM tiwantiwa káyẹ pẹ́ lórí ayé kẹ́ gbórí ilẹ̀ kẹ́ ṣoríire ẹ káàsán ẹ káàárọ̀ ẹ kúrọ̀lẹ́ ẹ káalẹ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń láǹfààní láti máa gbọ́ mi ní wákàtí ọ̀wọ̀ yìí torí wípé ìbílẹ̀ ṣe ń ṣú níbì kan nílẹ̀ mọ́ níbì kan ṣùgbọ́n lápá ọ̀dọ̀ tí wọ́n ń bí ẹ̀kú wẹ́líwẹ́lí òjò òun á tu gbogbo wa lára láṣẹ Èdùmàrè. Àlàbí ọjọ́ yẹn máa rí o Pasuma ṣùgbọ́n láti wọ́n ti rò pé pẹ̀lú ni kò lè bá wọn dé ní ọmọ ò padà ẹni tí wọ́n gbọ́wọ́ sọ́yà pé ọmọ wa nù. Àlàbí ọjọ́ yẹn máa rí o Pasuma ṣùgbọ́n láti wọ́n ti rò pé pẹ̀lú ni kò lè bá wọn dé ní ọmọ ò padà ẹni tí wọ́n gbọ́wọ́ sọ́yà pé ọmọ wa nù. Gbogbo ọgbà ọpẹ́ ní tèmi Pasuma gbogbo ọ̀nà lọ́lọ́run tèmi fi kẹ́mi ètò ayé mi níbẹ̀ o kọ́kọ́ kòrò àti lè dìde wá ní ìṣòro o lè jù èmi kan mọ̀ pé wọ́n padà ní ọmọ tó ń sọ mo tẹ̀ tí gọ́gọ́rà òpin tó ti jù mo tẹ̀ tí gọ́gọ́rà òpin tó ti bọ́ mo ti rò pé wọ́n jẹ́ àfúnni bó tó di kọ́ba mi kò forúkọ mi ò wá sí wò lọ́lábàdé lórúkọ mi ìbáfọ́káyọ̀ o. Àlàbí ọjọ́ yẹn máa rí o alákọ̀ọ́jọ́ yẹn máa rí bàbá sí i. Báwọn jẹ́ ní ọ̀rọ̀ padà bọ́ sọ́yà pé bẹ́wò ni ẹ tún wo àná láti gbà dákọ̀ wá bí ẹni òsì oníjọ́un lẹ́nu òní tó jẹ́ gbádùn kọ́kọ́ jẹ́ kúrò. Bẹ́ẹ̀ tó ń sùn ní bùsùn kan sùn bá lóbìnrin tráfíkì ayé ti gbé mi pàṣẹ tí mo mọ̀ o. Báyé mo wà bọ́rùn mo wà kò yé mi aláyé gan ṣùgbọ́n dé mo kẹ́kọ̀ọ́ òye o láti lẹ̀ o. Ẹmu mẹ́ta lòdì fi hàn mi o tó yé mi má sáré o má dẹ́bi. ó má jà kàn mọ́ nílé kí wọ́n ṣì ní ẹ ti gbọ́ wọn ní kẹ́ ẹ má sáré má dúró má jà kàn má torí wípé wọ́n ti ní pé kó má dúró pé ìyógò gree for anybody má lọ sọ̀rọ̀ sẹ́ni tó máa lù ẹ́ pa wọn ò ní kó torí ẹ̀ kó máa ráwọn èèyàn fín ní tí wọ́n ní ká má gree ni pé ìṣẹ́ ìyà òṣì àìníṣẹ́ àìríná àìrílò má bá wọn gree lọ́dún yẹn kì í ṣọ̀rẹ́ kò ṣe kí ni kò ló àfojúsùn 2024 tó ti bẹ̀rẹ̀ ní wẹ́rẹ́dẹ̀wọ̀rẹ̀ ó ti ń lọ kò dúró dẹni kankan ìwọ náà ní kó má sùn lé kó má lọ dúró lé má lọ máa waste time gbogbo nǹkan tó bá yẹ kó o ṣàjọ nínú ọdún yìí tètè ṣàjọ torí pé bẹ́ẹ̀ mi ṣe wà yìí èmi á rí gbámú.
Jùmọ̀bí Oríṣọ̀rẹ́ lórúkọ tèmi, ọmọ wọn nífẹ̀ẹ́ ohun òye níbi tó Jùmọ̀ Rere ti mọ́ wá sílé ayé. Gbogbo ẹ̀yin tèmi mo ti dé lónìí, ṣùgbọ́n àròtọ̀ ni mo gbé wá. Torí ó ń kọ mí lóminú, bẹ́ẹ̀ ló ń dùn mí, ni mo wá wò wípé ṣé bá ṣe wá máa wá wò lọ náà nìyí ni. Ṣé bá yí òun ó ṣe wá máa lọ rèé ni, níbo gangan láyé wá fẹ́ já sí, níbo la fẹ́ gbé ìgbà. Torí ó dàbí ìgbà tó jẹ́ wípé wọ́n ti ṣéǹjì ayé ìgan mọ́ wa lọ́wọ́. Báwa ṣe bẹ̀rẹ̀ ẹ̀kọ́ yìí, a máa lọ́mọ ọdún mélòó ni mí, bẹ́ẹ̀ ni ọmọ kékeré ara mi ní ìjọ́wò náà bí mi, ṣùgbọ́n nígbà tán bí wa náà tí ò pẹ́ yẹn náà àtúnbà báyìí. Torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ tó jẹ́ kàyéfì fún mi, tá a dẹ̀ tún ti wá sọ di nǹkan ayọ̀ táwọn èèyàn ti fi ń dunnú wípé bó ṣe yẹ kó rí nìyí. Bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Ìdí tí ò fi yẹ kó rí bẹ́ẹ̀ ni wípé ó ní nǹkan kan tí wọ́n máa ń pè lójúṣe òbí nínú ilé, lórí ọmọ, lórí ara ti ẹ̀gọ́, gbogbo èèyàn ló lójúṣe. Ṣùgbọ́n nǹkan kan wá wà tó jójúṣe àwọn òbí táwọn òbí ò wá rí bí ojúṣe mọ́. Ní nǹkan ìdẹ́kẹ̀rẹ́ kò ṣeé fọwọ́ rẹ́ sẹ́yìn, kódà kò ṣeé má ṣe nì. Nǹkan yìí tí a ò bá ṣe ká mójútó ó máa ń yẹ ẹlẹ́ o, torí pé nǹkan tó ṣe gbòógì ni. Ẹ̀ ń wò pé kí ni mo fẹ́ sọ, kí ló ṣe gbòógì, pé kí ló fẹ́ wí èwe láti ìgbọ́ rí. Lóòótọ́ ẹ ti gbọ́, ṣùgbọ́n ẹ jẹ́ ká jọ pa kítí mọ́lẹ̀, ẹ jẹ́ ká sọ, wọ́n ní ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ àlò ń pọ́n. Gbogbo nǹkan tí ò bá ti dáa ẹ má jà máa fi ṣe gbajúmọ̀ mọ́. Ọ̀pọ̀lọpọ̀ òbí ti wá sọ wípé ká dáná nínú ilé, wọ́n ti sọ di bàbàrà, ó ti wá di nǹkan tó jẹ́ wípé kódà tóbìnrin mi bá gbé pọ́ọ̀tù lé nínú ilé báyìí ẹ fẹ́ lè lọ gbàlù, ẹ fẹ́ dáná lénìí. Ṣé àìráyè ni ká pé ni, àbí gbajúmọ̀ ló tó bẹ́ẹ̀ ni, àbá kan sí ẹ̀wà ń wò náà ni pé bó ṣe yẹ kó máa lọ yìí. Lára kàìtéríà tí wọ́n fi máa ń mọ èèyàn lóbìí, kò yọ ọkùnrin kò yọ obìnrin, torí wípé nínú ojúṣe òbí ni kóbi kọ́ ọmọ kọ́mọ lẹ́kọ̀ọ́ kó gbọ́n. Ara kíkọ́ ọmọ ni wípé kó kọ́ ọmọ bó ṣe ń wá ń jẹ nínú ilé, ìbáàjọkùnrin ìbáàjọ obìnrin nígbà táwa jẹ́ kékeré. Lọ́dọ̀ títí wa ti ẹ̀rẹ́ obìnrin tó bá jẹ́ bó obìnrin ṣe dé inú fámìlì tiwa ni, gbogbo obìnrin máa di góòlù nílùú ni, àṣkáṣí àpọ̀. Gbogbo àwọn tó wá jí ọkùnrin yẹn àtẹ̀mí tí mo jẹ́ obìnrin, nǹkan náà lọ́jọ́ ń kọ́ wa pé àmọ̀yán ọgún, àmọ̀ kárò, àmọ̀ bẹ́ẹ̀ sì kò sí nǹkan tá a lè ṣe, bẹ́ẹ̀ náà nìkan bá ní kán tún lè ṣe. Tẹ́ ẹ bá wá rìn lénìí, tẹ́ ẹ bá wá débikíbi, ẹ wá rí wípé tẹ́ ẹ bá dé àwọn ilé oúnjẹ ìgbàlódé táwọn olóyìnbó máa ń pè ní eatery, ẹ wá ráwọn ìyàwó ilé tí wọ́n máa tò báyìí. Ọ̀tọ̀ náà máa rọbẹ̀ ẹ̀fọ́, ọ̀tọ̀ náà máa rọbẹ̀ ewédú, ọ̀tọ̀ náà ara lá, wọ́n á tún ra oúnjẹ tó máa gbé lọ sí ilé ìwé lọ́jọ́ kejì. Kí ni láárí gangan pé ó jẹ̀yà nínú ilé tó ò lè dáná? Ṣé wọ́n ọmọ tó jẹ́ wípé gbogbo nǹkan tó fẹ́ jẹ lẹ̀ ń rà lẹ̀ ń ọ̀dà, tóun náà bá dàgbà irú kílẹ̀ ń pèrò yẹn? Báyìí kọ́ ní ọmọ mọ́ rí lọ. Ṣé ẹ mọ̀ wípé tẹ́ ẹ bá gbòó sàkúnú ìsìn àwọn nǹkan kan tá a máa ń ṣe láyé ìgbà kan tí wọ́n ń pè láyé àtijọ́ tó ń sọ pé ńgbà tó yú dúdú a máa ti padà ń ṣe wọn. Bẹ́ẹ̀ náà ni ìgbà kẹ́ ẹ máa ọ́dà yìí tó sì máa yí débi wípé ọ̀rọ̀ bí àtúnpadà lọ kọ́ o. Níbo lẹ́yìn wà fojú sí jàre? Kò ṣeé má ní lóúnjẹ jíjẹ. Ẹ̀yin rèé lẹ́ẹ̀ lè dáná nínú ilé dípò pé ọmọ tẹ́ ẹ bí àmọ́ bó ṣe ń dáná. Ẹ wò ó jẹ́ ní dókè lọ́hùn. More music at fujininja.com. Ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa. Ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa. Civilization ló jágbá gbogbo kàdá ìbá. Ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa.
ọ̀làjúdé làwọn àgbàgbé àṣà ìbílẹ̀ wa civilization ló jágbà gbogbo tàdá ẹ̀bá. nínú àṣà ìdílé ṣáná máa ń pè kàn ó ní ìbálọ́mọ ìbálọ́mọ ló túmọ̀ sí tàn bá bímọ tuntun ló máa jẹ́ káwọn òun àlè sọ́wọ́ wọn kọ́ wọn á bòmí sórí ìtòmí bá ti ń. bóyá bọ́ọ̀bù lọ́ọ̀lì bọ́ọ̀bù. la ọmọdé la àgbàlá everybody la. Daddy mo fẹ́ lollipop strawberry real pop lèmi fẹ́ èmi náà máa gba mango real pop sí rárá o ẹyọ kan ló máa gbé. èmi jà sí i bẹ́ẹ̀ ṣe ń fẹ́ pọ́ngilá strawberry real pop mango real pop passion àti white apple àwọn sweet aládùn tí ò lè ṣàfẹ́rí rẹ̀ látọdún 2017 ṣúgà àwọn ò pọ̀ jù ọ̀nà mẹ́rin ló pín sí. lílá ẹ̀ máa la gbogbo ẹ̀ lálàáfíà àmọ́ omi lèmi fẹ́ mu. royal park water 75cl 50cl àti 30cl royal park water gbogbo ẹ̀ ni wọ́n rọ lábẹ́ ìmọ́tótó iṣẹ́ ìwádìí sweet real pop ó ṣe é lá fọmọdé ó ṣe é lá fàgbàlagbà òun ní kẹ́ ẹ jẹ́ káwọn ọmọ yín yàn láàyò ó dára lójú ìwọ̀n gíráàmù 18 lẹ́yọ kọ̀ọ̀kan láti wé àwọn akẹgbẹ́ ẹ̀ ó ní gọ́ọ̀mù nínú pẹ̀lú igi tó gùn tó ṣe é gbámú dáadáa láti jẹ́ alágbàtà real pop àti royal park water ẹ kàn sí wọn ní nọ́mbà 15 Salamatu Street Ilasamaja Lagos. real pop lollipop ọdún mẹ́wàá ètò Nuru Salamu lórí rédíò Lagos àjíyájúmọ́ bí o bá ti mọ̀ ká dúpẹ́ oríṣẹ́ Ọlọ́run ni. àjíyá Fatima jùmọ̀ bí oníṣòre ó kú oríire òun lólùgbàlejò síbi ayẹyẹ 3-in-1 ọdún mẹ́wàá ètò Nuru Salam ní gbogbo ilé oṣù Ramadan ní rédíò Lagos ìkórajọ Nuru Salam Islamic Foundation fáwọn aláìní àti àmì ẹ̀yẹ fáwọn ọmọdé ó bàjẹ́ tí òun jẹ́ kí yóò dúró láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ lọ́jọ́ Sunday January 28 ọdún tuntun 2024 láago 12 ọ̀sán lè tó máa bẹ̀rẹ̀ nínú rédíò Lagos Eco FM multipurpose hall Agídìgbé Ìkẹjà àwọn gbajúmọ̀ olórin Islam máa dá wa lára yá Sheikh Jamiu Àmì Ọlọ́run ni wọ́n máa ṣe wáàsí dress code white and gold fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé láti ṣonígbọ̀wọ́ ẹ pè 0706 056 5191 tàbí 0704 424 7984 ayẹyẹ Nuru Salam ìmọ́lẹ̀ àlàáfíà January 28 ọdún tuntun ni o Mashallah. ọdún mẹ́wàá ètò Nuru Salamu lórí rédíò Lagos àjíyájúmọ́ bí o bá ti mọ̀ ká dúpẹ́ oríṣẹ́ Ọlọ́run ni. àjíyá Fatima jùmọ̀ bí oníṣòre ó kú oríire òun lólùgbàlejò síbi ayẹyẹ 3-in-1 ọdún mẹ́wàá ètò Nuru Salam ní gbogbo ilé oṣù Ramadan ní rédíò Lagos ìkórajọ Nuru Salam Islamic Foundation fáwọn aláìní àti àmì ẹ̀yẹ fáwọn ọmọdé ó bàjẹ́ tí òun jẹ́ kí yóò dúró láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ lọ́jọ́ Sunday January 28 ọdún tuntun 2024 láago 12 ọ̀sán lè tó máa bẹ̀rẹ̀ nínú rédíò Lagos Eco FM multipurpose hall Agídìgbé Ìkẹjà àwọn gbajúmọ̀ olórin Islam máa dá wa lára yá Sheikh Jamiu Àmì Ọlọ́run wọ́n máa ṣe wáàsí dress code white and gold fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé láti ṣonígbọ̀wọ́ ẹ pè 0706 056 5191 tàbí 0704 424 7984 ayẹyẹ Nuru Salam ìmọ́lẹ̀ àlàáfíà January 28 ọdún tuntun ni o Mashallah. Assalamu alaikum ìjọ Jam'iyatul Ansarudeen Tijaniya lábẹ́ àkóso Maulana Sheikh Ibrahim Niyas radiyallahu ta'ala ni pẹpẹpẹ Maulid Nabi àgbáyé ti orílẹ̀-èdè Nàìjíríà ẹlẹ́ẹ̀kẹfà irú ẹ̀ Lagos 2024 ọjọ́ àkọ́kọ́ January 10 2024 D1 competition nínú TBS ọjọ́ kejì January 11 ní conference nínú TBS ọjọ́ kẹta January 12 ní kíkì ìrun jímọ̀ ní Central Mosque Èkó àti kùbùrà lọ́jọ́ kan náà mọ́ṣáláṣí Bàbá Lóṣòdì ọjọ́ kẹrin January 13 gan-an ni Maulid Nabi nínú gbàgede TBS bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ àwọn àlejò pàtàkì ọjọ́ náà Grand Khalifa worldwide spiritual eminence Sheikh Muhammad Mahi Ibrahim Niyas radiyallahu ta'ala ni Sheikh Muhammad Sanusi Lamido Grand Khalifa Tijaniyat Nigeria Sheikh Salisu Grand Khalifa Southwest Sheikh Aminullah Akoshile Grand Khalifa Lagos State special guest of honor His Excellency Ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu GCFR His Excellency Gómìnà Babájídé Sanwó-Olú àti Ọbáfẹ́mi Kadiri Hamzat lólùgbàlejò ẹ wá kó fa oríire ẹ wá jọlá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam Maulid Nabi àgbáyé ti Nàìjíríà ẹlẹ́ẹ̀kẹfà Lagos 2024 olùkéde Malam Qasim Yahya. Àgọ́láyé ilé ayé yìí kò ṣe dágbé. Àgọ́láyé ká fọwọ́sowọ́pọ̀ lóòótọ́. Àgọ́láyé ilé ayé yìí kò ṣe dágbé. káàbọ̀ padà sórí ètò ẹ̀ tí ń wọ ẹni kí ni tèmi ó kàn mí ó ṣẹ̀wò mọ́ mi lára torí wípé wọ́n ní kékeré la ti ń pẹ̀ka àrókò tó bá ti dàgbà tán apá ò ní kólúwéré
ọmọ tó o ti bí nínú ilé àwòkọ́ṣe rere ló yẹ kí wọ́n jẹ́ fún un. Kò má ṣọ́fọ̀, kò má bọ́fọ̀, kò mú oúnjẹ sè. Ṣé nítorí pé ẹ̀ ń ṣiṣẹ́ níbi tó dẹ́ ẹ sì lówó lọ́wọ́? Ìyẹn ò ní kéèyàn má tọ́ ọmọ o. Ṣé ẹ rí títọ́ ọmọ yàtọ̀ sí kíkẹ́ ọmọ? Kó o raṣọ gidi sọ́mọ lọ́rùn, kẹ́ẹ̀rán ọmọ nílé ìwé tó dáa, ara kíkẹ́ ọmọ ni. Ṣé orí tó bá tún wá tọ́ ọmọ tọ́mọ yàn tó yanjú tó lẹ́kọ̀ọ́ ilé tó lẹ́kọ̀ọ́ òde, ara pé o tún kẹ́ ẹ nítorí pé tó bá di ọjọ́ iwájú bóyá o wà láyé ni àbó o ti ṣípò padà, àdúrà la máa fi ránṣẹ́ sí ẹ. Ṣùgbọ́n èèyàn máa tọ́ ọmọ mi tó jẹ́ wípé gbogbo ibi tó bá ṣá ti ń dé ṣá wọn lọ́mọ ìdẹ́lẹ̀ wà o. Ṣùgbọ́n bó ṣe wà yẹn ó empty tá a máa wò pé mọ́mì mi ṣe lè sún rí báyìí ṣá. Wọ́n tẹ oyé mi nígbà tó jẹ́ pé ẹ̀jẹ̀ kọ́ mọ̀ yàtọ̀ ìjọ ẹ̀ ti bí báyìí. Ọmọ ọlọ́mọ tí wọ́n gbé sílé tẹ́ ẹ ló máa kó wá máa gbọ́ gbogbo ìgbésí ayé ẹ̀. Bọ́mọ yín jẹun tó máa dìde ń dáìnì ni ọmọ yẹn ló máa gbé, ó máa lò fò. Ẹ̀ẹ̀kẹ́ kó ṣá ti máa tẹ fóònù kó máa play game irọ́ o. Ó ní ojúṣe àwa òbí tó yẹ ká ṣe tó jẹ́ wípé tá ò bá ṣe gan Ọlọ́run á bínú. Ara pé ká tọ́ ọmọ kọ́mọ yanjú ni. Bó ṣe wà nítọkùnrin ló wà lóbìnrin. Àwọn bàbá ń ṣe é. Ìtí ò bá dẹ̀ ṣe nu wọn kó yíwa tiẹ̀ náà padà. Ara ìtí bàbá lè fi ṣe ojúṣe tiẹ̀ nínú ilé ni pé kó sanwó ilé, kó wá owó oúnjẹ fún yín, kó sanwó ilé ìwé ọmọ, kó mójútó gbogbo nǹkan tó bá yẹ kó ṣe nínú ilé. Ìwọ tó wá péré ẹ níyà, kò sí irú iṣẹ́ tó lè máa ṣe tó, kò yẹ kó gba àyè láti sọ pé kó tọ́ ọmọ bó ṣe yẹ kó ṣe ojúṣe ẹ gẹ́gẹ́ bí obìnrin nínú ilé. Ara ojúṣe ẹni kó tọ́ àwọn ọmọ wò, ara títọ́ ọmọ ni kí wọ́n mọ bọ́ yẹn ń so oúnjẹ torí kíní yìí ó ń bà mí inú jẹ́ wípé níbo ni àwa ń lọ gan. Bẹ́ẹ̀ ọ̀pọ̀ gbogbo ń tẹ́ ẹ lọ́rà jẹ yìí, tẹ́ ẹ ń fáwọn ọmọ jẹ yìí, ó wà lára nǹkan tó ń fọ̀pọ̀lọpọ̀ àìsàn gan sí wọn lára. Torí gbogbo àwọn oúnjẹ mèdèmédè yìí wọn bá ní nǹkan dùn mọ́. Gbogbo seasoning tá a fi ń ṣe oúnjẹ tó máa ń mú oúnjẹ dùn yẹn náà ìwọ̀nba ní. Tó o bá dáná nù ilé ààrẹ wàá mọye magí tó yẹ kó o lò, wàá mọye nǹkan tó yẹ kó o fi sí. Ṣùgbọ́n bí tó ti lọ ọ́dà kó bá a lè dùn lẹ́nu ẹni wọ́n ṣe. Àwọn máa pọ́nṣẹ́ wọn lé ní ara pípọ́nṣẹ́ wọn lé ló ṣe ń padà lórí pé ẹ̀fọ́ wọn nílé ìjẹun ìgbàlódé ibẹ̀ yẹn olódàájú ti tàwọn eléyìí lọ. Àwọn ilé pọ́nẹ́jì wọn ló dùn. Ìwọ ìyàwó ilé òun sọ̀rọ̀ òun ríyàn lára, ìwọ ló mọ ibi tó ń jẹ́ ti dùn tí ó yí orí bẹ́ẹ̀. Kí ni iṣẹ́ tó o gbà tó o lè jí ń dájú kó o dáná kó o sóúnjẹ táwọn ọmọ ẹ máa gbé lọ? Ẹlòmíà wá dábọ́jọ láwọn ọmọ lọ́wọ́ lọ́sàn-án wọ́n ti mọ̀ ní. Èmi á dábọ́jọ báyìí fáwọn ọmọ ní. Títí fashion rider bá ti dé wọn gbàṣọ wá fún wọn gbé bàtà wá oúnjẹ ni. Kí ló dé? Lóòótọ́ àmọ̀ páwọn kan career woman ni wọ́n. Ẹ busy bọ̀ kò sí bí busy schedule yín ṣe lè tight tó. Ṣé ẹ̀ ń lọ ibi iṣẹ́ Saturday àti Sunday ni? Ẹ fi Saturday sinmi kẹ́ ẹ sùn. Tó bá dijọ́ Sunday ẹ sọ oúnjẹ sílé. Ẹ jọ̀ọ́ àwọn òbí ọ̀pọ̀lọpọ̀ inú yín mọ̀ ṣùgbọ́n ẹ fi lògbà ẹ rọra ṣe torí àwọn tẹ́ ẹ̀ ń tọ́ yìí ni. Ẹ má jẹ́ kó dàdàkúdà. Bẹ́ẹ̀ ni kò sí ní tó burú nínú pé tíyàwó àtọkọ bá fẹ́ra wọn tó bá dàbí pé fẹ́ tẹ̀yàwó díẹ̀ kọ́kọ́ bọ́ sí ilé ìdáná kó dáná oúnjẹ fúngbà tí ò mọ̀ ọ́ ṣe ẹ lọ́kùnrin ni. Torí pé kí ni? Ṣé torí pé ọjọ́kùnrin ni wọ́n wá sọ pé obìnrin ló wáyé kó dáná? Irọ́ ni. Àìmọye ilé oúnjẹ ìgbàlódé tó jẹ́ pọ́kùnrin ló dá a lẹ̀, àìmọye pété ẹ máa ń lọ. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká túnbẹ̀ ṣe, ẹ jẹ́ ká ṣojúṣe wa nínú ilé gẹ́gẹ́ bí òbí kán bá lè máa ṣàdúrà fún wa lọ́la. Ilé ìlọrọ̀ ṣe tí mo ní kí n bá yín sọ lónìí ó bọ́rọ̀ yín ṣe ń ká mi lára ni o. Ó jẹ́ ń gbàlejò wa o, ó ń dùn mí gidi gan ni o. Inú gan bí producer mi pé kí n tèmi mo wá àwọn pítí àwọn pípù yìí ni rọjọ́ ọ̀la wọn. T-Rain dominates. Àwọn áńgẹ́lì orin ni. Àwọn áńgẹ́lì orin ni. Àwọn tọ́jọ́ tèmi orin ni. Olùmínà fẹ́ gbọ́ orin ni. Àwọn tọ́jọ́ tèmi orin ni. Olùmínà fẹ́ gbọ́ orin ni. Sí Pasuma yóò sí music, yóò sí. Sí Pasuma yóò sí love.
la 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 la, ọmọdé la, àgbà la, everybody la. Daddy mo fẹ́ lollipop, strawberry Rio pop lèmi fẹ́. Èmi náà máa gba mango Rio pop sí. Rárá o, ẹyọ kan ló máa gbé. èmi jà sí i bẹ́ẹ̀ ṣe ń fẹ́ pọ́ngilá strawberry Rio pop mango Rio pop passion àti white apple àwọn sweet aládùn táwọn lè ṣàfẹ́rí rẹ̀ látọdún 2017 ṣúgà àwọn ò pọ̀ jù ọ̀nà mẹ́rin ló pín sí. líla ẹ̀ máa la gbogbo ẹ̀ lálàáfíà àmọ́ omi lèmi fẹ́ mu. Royal Park water 75cl 50cl àti 30cl Royal Park water gbogbo ẹ̀ ni wọ́n rọ lábẹ́ ìmọ́tótó iṣẹ́ ìwádìí sweet Rio pop ó ṣe é lá fọmọdé ó ṣe é lá fàgbàlagbà òun ni kẹ́ ẹ jẹ́ káwọn ọmọ yín yàn láàyò ó dára lójú ìwọ̀n gíráàmù 18 lẹ́yọ kọ̀ọ̀kan láti gbé àwọn akẹgbẹ́ ẹ̀ ó ní gọ́ọ̀mù nínú pẹ̀lú igi tó gùn tó ṣe é gbámú dáadáa láti jẹ́ alágbàtà Rio pop àti Royal Park water ẹ kàn sí wọn ní nọ́mbà 15 Salamatu Street Ilasamaja Lagos. Rio pop lollipop. ọdún mẹ́wàá ètò Nuru Salam lórí rédíò Lagos àdìyàjùmọ̀ bí o bá ti mọ̀ ká dúpẹ́ o iṣẹ́ Ọlọ́run ni. Àjíà Fatima jùmọ̀ bí omi ṣe oore ó kú oríire òun lólùgbàlejò síbi ayẹyẹ 3-in-1 ọdún mẹ́wàá ètò Nuru Salam ní gbogbo inú oṣù Ramadan ní rédíò Lagos ìkówójọ Nuru Salam Islamic Foundation fún àwọn aláìní àti àmì ẹ̀yẹ fún àwọn májẹ̀ ó bàjẹ́ tí òun jẹ́ kẹ́tọ̀ yìí ó dúró láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ lọ́jọ́ Sunday January 28 ọdún tuntun 2024 láago 12 ọ̀sán lè tó máa bẹ̀rẹ̀ nínú rédíò Lagos Eco FM multipurpose hall Agídìgbé Ìkẹjà àwọn gbajúmọ̀ olórin Islam máa dá wa lára yá Sheikh Jamiu Àmì Ọlọ́run ni wọ́n máa ṣe wáàsí dress code white and gold fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé láti ṣonígbọ̀wọ́ ẹ pè 0706 056 5191 tàbí 0704 424 7984 ayẹyẹ Nuru Salam ìmọ́lẹ̀ àlàáfíà January 28 ọdún tuntun ni o Mashallah. Àgànláyé ilé ayé yìí kò ṣe dágbé. Àgànláyé ká fọwọ́sowọ́pọ̀ ló tọ́. Àgànláyé ilé ayé yìí kò ṣe dágbé. Ìkẹjà Chambers of Commerce and Agriculture ń pe gbogbo ẹ̀yin tí ẹ nífẹ̀ẹ́ sí iṣẹ́ àgbẹ̀ láti ṣe ìforúkọ yín sílẹ̀ pẹ̀lú 20,000 naira kí ẹ sì gba èrè 50% lórí owó tí ẹ fi dáko lásìkò ìkórè lẹ́yìn oṣù mẹ́fà. Iṣẹ́ àgbẹ̀ kì í kùtà o lè fi ṣe owó àṣejèrè láti mọ̀ sí nípa ètò iṣẹ́ àgbẹ̀ lọ́nà tó rọrùn ti Ìkẹjà Chambers of Commerce, Industry and Agriculture ẹ pè kábíyèsí òwúrọ̀ làwà sórí 09066387674 09066387674 jẹ́ àǹfààní èrè gọbọi lórí iṣẹ́ àgbẹ̀ pẹ̀lú ICCIA scheme yìí àgbẹ̀ lọ́ba. tó àgbẹ̀ lọ́ba náà ni wọ́n ti bá wa sọ yẹn mo ní ẹ káàbọ̀ padà sórí ètò Àgànláyé gẹ́gẹ́ bí mo ṣe ń bá wa sọ lọ àti mọ̀ ẹ́dẹ̀ tí mo wí pé abala tá a bọ́ sí yìí ni abala Rio pop àwọn champions mi ṣe ti wà níbẹ̀ mo ní iléeṣẹ́ Royal Foods and Drink Nigeria Limited tí wọ́n wà ní nọ́mbà 15 Salamatu Street Ilasamaja lẹ́kọ̀ọ́ àwọn ni wọ́n ń ṣe sweet Rio pop sweet Rio pop wà ní adùn oríṣi mẹ́rin àní strawberry àní white àní passion àní white apple bẹ́ẹ̀ náà là ní mango flavour àti wá ní mixed fruit yẹn tàtún pàápọ̀ sínú ẹ̀yọ kan àwọn bákan náà ni wọ́n ń ṣe omi Royal Park water omi Royal Park water wà ní oríṣi mẹ́ta àní 75cl àní 50cl bẹ́ẹ̀ náà là ní 30cl tó o bá fẹ́ di alágbàtà wọn ìwọ ṣáà ti máa lọ sí nọ́mbà 15 Salamatu Street Ilasamaja lẹ́kọ̀ọ́ gbogbo iye tó o bá ti ní tó o kó dání òun náà ni wọ́n máa gbà lọ́wọ́ o ti da lágbàtà nìyẹn ìwọ náà máa ní nǹkan tó fi máa pa owó dà nínú ọdún 2024 yìí kò ṣeé wo rán ètò tí ń lọ o ẹ̀yin champions mi ẹ pè mí sórí 070 07056461075 07056461075 hello tẹ́ ẹ bá ti fẹ́ pè mí ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò àbí kẹ́ yí rédíò yín sílẹ̀ èyí tí ò gbéjì hello kí n máa sáré fi eléyìí kí àwọn oní birthday mo ní kí n máa kí excellency regent Mojisola Omiṣore at 60 tẹ́ bá rí màmá ṣe ni wọ́n dàbí ọmọ 35 years ìyàwó
Senator Iyọlá Omiṣore nìyẹn. Happy birthday to you mọ́mì, ẹ máa ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àti láàyè ìdẹ̀ra nínú ayọ̀ àti àlàáfíà. Ó ní mò ń gbóhùn mi, tẹ́ bá ti pè ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín. Hello, tẹ́ bá ti pè ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín ká lè gbọ́ra wa dáadáa. Bẹ́ẹ̀ náà ni kí n máa kí Sulaimon Ọlájídé Pẹ̀kúlíà, ìyẹn Sulaimon Ọlájídé Pẹ̀kúlíà àbúrò Pàṣọ nìyẹn. Ìní lọ́jọ́ ìbí tiẹ̀ náà, happy birthday to you. Kí wá máa kí ọmọ mi Ìrèmídé ọ̀gá èní ló pé ọmọ ọdún 6 tó ṣe 6 yẹn wàá ṣe 60 wàá tún wá ṣe 60 times 2 yẹn jẹ́ 120. Ni ó máa pẹ́ láyé nínú ọgbọ́n ìmọ̀ àti òye lágbára Ọlọ́run. Long life and prosperity gbogbo ẹ̀yin ọmọ ọlọ́jọ́ bíi àwọn Capricorn. Hello champion. Hello champion. Hello pop. Kí lorúkọ ẹ? Orúkọ mi lọ́mọládé. Ọmọládé, ọmọ ọdún mélòó ni ẹ? Ọmọ ọdún 8. Ọmọ ọdún 8. Sweet Rio pop oríṣi mélòó ni? Oríṣi 4. Ó yá sọ àwọn flavour ẹ̀ fún mi. Strawberry, cashew, white apple, mango. Passion ló ń pè ní cashew, passion ní ṣùgbọ́n mo fún ẹ. Kí ló porúkọ ẹ náà? Ọmọládé àdúgbò wo ló ti ń pè mí? Orí mẹ́rùn mú ní Kòròdú nìyẹn. Kò sí wàhálà, tó bá ti di lọ́jọ́ 8 kó máa bọ̀, ó ti jẹ ẹ̀bùn lọ́wọ́ iléeṣẹ́ Rio pop. tó ètò Àgọ́láyé ló ń tẹ̀síwájú. Mo ní wípé gbogbo ẹ̀yin tá a ti bá sọ̀rọ̀ lẹ́ni wọ́n á ní kí n fi máa rán yín létí pé iléeṣẹ́ Erosimo catering service àwọn máa ń bá wọn ṣe oúnjẹ ní tó o bá mọ̀ pé o fẹ́ ṣe oúnjẹ sínú ilé òòráyè àwọn yẹn ó ní ká bá wọn sọ fún yín pé kẹ́ ẹ pè wọ́n sórí 07044247984 tẹ́ bá dẹ̀ fẹ́ wá ṣe lẹ́ṣọ̀ wọ́n yẹn ń dáná náà wọ́n láwọn lè ṣe. Ìwọ fẹ́ gbéyàwó fọ́mọ ní àbò fẹ́ sin ọmọ lọ sí ilé ọkọ ẹ pè Jùmọ̀ bí Omiṣore sórí 08023700686 08023700686. Mo dúpẹ́ lọ́wọ́ olóòtú ètò mi Dàmọ́lá Adébáyọ̀. Jùmọ̀ bí Omiṣore lórúkọ mi, ọmọ wọn nífẹ̀ẹ́ òye níbi tójúmọ́ rere tí mo wá sí ilé ayé. Ó tún di lọ́jọ́ mẹ́jọ ká tó pàdé pẹ̀lú àkànṣe ètò Àgọ́láyé. Ó dàbọ̀. Rain dominates. Àwọn májèlé orin ni àwọn májèlé orin ni àwọn tó jẹ́ sèmi